nígbà tá a fẹ́ jẹ Kakanfò ipa tí mo kó ń bẹ̀ àwọn Yorùbá mọ̀ létà torí mo lọ bá bàbá wa mo ní bí nǹkan ṣe ń lọ mo ní mo ṣe pàdé bàbá Awólọ́wọ̀ mo ní ìfọ́sìn ọkọ̀ ṣẹlẹ̀ ní pé èmi mo gbé bàbá mi lọ sílé bàbá Láyọ̀dé tí bàbá Awólọ́wọ̀ wá sọ́njọ́ náà ní pé báwo lọ ṣe fẹ́ rí Èpè Àwùlẹ̀ ni bàbá Láyọ̀dé wá ń bè lọ bàbá mi wí Olúyẹmí gbọ́ báwo la ṣe fẹ́ rí yẹn ní 1979 mo ń sọ yìí àbí 1980. wọn ti rí Èpè Àwùlẹ̀ dì sí i. àti ìrí Èpè Àwùlẹ̀ o. ìrè ntí ààrẹ Ọ̀nà Kakanfò yìí bá ẹ lọ bè lọ́wọ́ Balógun Akin Ọ̀ṣuntókun ó dé lẹ́wọ̀n tó náà lajagun láàrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ ń ṣe é débi kó ń fẹ́ rí pé ó débi kan tí pé ń pọ́n mu lóhùn tí ò lè sọ nǹkan kan. kí la wá fẹ́ ṣe. á pàpàrẹ̀ òun náà ni Aláàfin sọ ó lẹ́yìn tí ń taká tó rí Èpè yìí ó lákọ̀ọ́kọ́ jẹ Kakanfò torí Kakanfò ló ṣẹ̀ṣẹ̀ Aláàfin. ó ní Kakanfò tí ó bá ṣiṣẹ́ wẹ̀ ó ló láìpẹ́ kó bá lọ ó lóun gan tó ń jẹ́ Aláàfin ó lóun kó láìpẹ́ kó ń gan bá lọ ta la fẹ́ rí tó lè sọ pé mo fẹ́ dúró tilẹ̀ Yorùbá jẹ́ pé ó fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ lẹ̀. àwọn kan wá ń sọ pé bá ti fi lágbájá jẹ Kakanfò bá ti fi Dàwọ̀dù jẹ Kakanfò àwọn aláìmọ̀ kan. níbo la wà rí pé. wọ́n ní mo ti lé èèyàn rẹ lọ́wọ́ ti ṣé débì kan wọ́n mú òun ẹ̀ lọ́n gbogbo ẹ̀ kò tí ẹ̀ lè sọ̀rọ̀ kò lè gbápá mọ́ àgbà tí wọ́n tó pè padà kò sí lóhun ó dàkẹ́ mbẹ̀ ó ti náwó nára lórí kínní wọ́n ti láwọn ibìkan bẹ ní Old Ọ̀yọ́ tá láti lọ sọ pé ibi báyìí báwo la ṣe fẹ́ dá owó bẹ̀ mọ̀ ní gbogbo Old Ọ̀yọ́ àwọn Fúlàní ti gbàbẹ̀ kan àwọn aláìmọ̀ kan tán mọ iṣẹ́ tí ibà ń ṣe èmi gan tí mo gbà pé mo fẹ́ ṣe olóye rẹ̀ kò easy fún mi tí inú fídíò tí mo sẹ́ẹ̀dì sí ọ bàbá pè mí ní bí aago kan lọ́sàn-án nígbà à ń jẹ Kakanfò mo lọ wà mo ní mo wà lẹ́kọ̀ọ́ ìjọ tí ààrẹ gan kọ́ máa wọ ìpẹ̀bí nìyẹn náà ń jẹ́ Kakanfò wà lẹ́kọ̀ọ́ ṣé ìwà kọ́ lọ dá owó kínní ilẹ̀ mo ní bàbá mò ń bọ̀ ní ìsìn ìjọ yẹn lẹ́gbọ́n mi pòfẹ́sọ̀ Adéjùmọ̀ ń bọ̀ láti ìlú ọba bí mo ṣe gbé ọba bàbá ti pé o àti ẹ̀dúró mú nǹkan kan bá a ṣe gbéra wa nìyẹn straight to Ọ̀yọ́ to àbí ládèkó bá a ṣe débẹ̀ ayolo tí máa kí Aláàfin ó ti bẹ̀rẹ̀ sí Adéjùmọ̀ kíní kan sọ jí Adéjùmọ̀ Mágàjí bí wọ́n ṣe tó ti ń sọ káwa gan tó sọ̀kalẹ̀ Aláàfin ti mọ̀ ó ti ní kán lọ gbójókòó fún wa bá a ṣe débẹ̀ ǹjẹ́ kákan kí bàbá bá jókòó àwọn ọba tó wà bẹ́ẹ̀ wọ́n ju ogun lọ ló wá ń sọ fún ọ ọmọ yóò ó wà lára wọn tá a fi ń jẹ oyè lónìí o nǹkan báyìí ló wá bá mi sọ nǹkan báyìí la ṣe o ká tó rí ẹni tá a fẹ́ fi jẹ́ o ìtàwọn èèyàn mọ̀ ṣe irú nǹkan yẹn èèyàn ń sọ síta. ṣé bí pé a fẹ́ fi bá Gani Adams rú. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ fi rúbọ fúnlẹ̀ Yorùbá ní báyìí. kì í ṣe pé a fẹ́ fi rúbọ àwọn ẹni tó sọ pé a fi rúbọ gbogbo ẹni tó bá lè ṣe é oní nǹkan làjẹ́ ó ṣe é. ẹni tó gbà pé èmi gan tó gbàǹgbà sùn lọ́yẹ́ mo fẹ́ ṣe é fúnlẹ̀ Yorùbá là ń sọ yìí. ṣé wọ́n lè ṣe ọ̀dà wọ́n lọ jẹ kankan ṣé o lè ṣe é. àwọn ọmọdé lè mí kéé. ọlọ́run ló wọlé lòun Gani Adams ṣe wáyé ọmọdé ọmọ ọdún tí mo fi jù lọ ni. ó yẹ àgbàlagbà ní ọjẹ. kọ́lọ̀ ń bá ń lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀. àmín àṣẹ. náà wò ń gbà mí báyà sùn mí pé báwo lọmọ ọkùnrin yìí ṣe ń rí ṣe. bàbá Adébánjọ gbéṣẹ́ ńlá kan lé wa lọ́wọ́ ó ní ká lọ form war council ká lọ dá ẹgbẹ́ sílẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ tó ń jẹ́ àwọn ajìjàngbara ààrẹ dẹ̀ kó wọn jọ SSSG là ń pè South West Stakeholder Security Group owó tó kọ́kọ́ fi gbé gbogbo kí nìyẹn kalẹ̀ níṣojú mi báyìí níṣojú Yínká Odúmákin níṣojú Ṣọlá Làwà níṣojú Báṣọ̀run Ṣẹ́gun Sọ́ní níṣojú Balógun Akin Ọ̀ṣuntókun apọ̀ pọ̀ sógbà 7 million tọmọkùnrin yẹn ná níjẹ̀kú ni. àtúpẹ́ ìran Yorùbá. nígbà tá a sì fún wọn ní machine motorcycle ó gbé wá lórí Facebook bàbá Adébánjọ lọ́wọ́ kọ́ fi motorcycle 10 sílẹ̀ 300,000 lára báyìí 3 million bàbá Adébánjọ ní ẹ kọ́kọ́ lọ́ọ́ fi bẹ̀rẹ̀ náà èèyàn mélòó la fẹ́ máa sọ fún. èèyàn mélòó la fẹ́ máa sọ fún. àwọn ibìkan sì wọ́n ń lẹ̀ Yorùbá lóye pé the only security tó wà exist níbẹ̀ is SSSG àwọn vigilante 1 vigilante 2 Àgbẹ̀kọ̀yà Àgbẹ̀lẹ̀kọ̀yà gbogbo OPC tí ìjẹ́ ìṣe ti Gani Adams kó wọn mọ́ra ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ó kó wọn mọ́ra. kó tó di